Ẹ kú dédé wòyí o. Ẹ káàbọ̀ sí orí ètò akọ́mọlédè èyí tí ilé ẹ̀kọ́ Tọ́lábàt Private School ṣe agbátẹrù rẹ̀. Ohun tí a ó máa gbéyẹ̀wò ni àmì ohùn. Ọ̀rọ̀ tí a sì yẹ̀wò ní òní ni paramọ́lẹ̀, rere mi dò. Paramọ́lẹ̀, rere mi dò. Ẹ jẹ́ kí a jọ pè é papọ̀. Paramọ́lẹ̀, rere mi dò. Paramọ́lẹ̀, rere mi dò. Kí àwa náà gbìyànjú kí a fi àmì ohùn sí orí ọ̀rọ̀ paramọ́lẹ̀ àti àwọn ọ̀rọ̀ tí ó farajọ.